Ọlọ́run àtọ̀ wá lórúkọ Jésù. Olúwa bá wa pàdé. Olúwa bá wa pàdé lónìí lórúkọ Jésù. Olúwa bá wa pàdé lórúkọ Jésù. Lónìí Olúwa fagbára rẹ̀ hàn. Lónìí Olúwa ṣe ìyanu ńlá. Olúwa bú jáde nínú ayé wa lónìí lórúkọ Jésù. Olúwa bú jáde nínú ayé wa lónìí lórúkọ Jésù. Olúwa bú jáde. Olúwa nawọ́ agbára rẹ̀. Olúwa nawọ́ ìṣẹ́gun rẹ̀. Olúwa nawọ́ ìwòsàn rẹ̀. Olúwa nawọ́ ẹwà rẹ̀ jáde lónìí nínú ayé ẹnìkankan lórúkọ Jésù. Olúwa bú jáde. Bàbá ṣe ìyanu ńlá. Bàbá ṣe ìyanu ńlá. Bàbá nawọ́ agbára rẹ̀. Bàbá nawọ́ agbára rẹ̀. Bàbá nawọ́ ògo rẹ̀ jáde. Jẹ́ ká lè yìn ọ́. Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ọmọ Ọlọ́run, jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún tó fún wa lónìí o. Ọba tí ò fi wá sílẹ̀ fún ìfẹ́ ọ̀tá. Ọba tí ò jẹ́ kí ogun èṣù kó borí ayé wa. Jẹ́ ká dúpẹ́ Ọlọ́run fún àkókò tó fún wa láti wá síwájú ẹ̀ láti mójúbọ rẹ̀. Jẹ́ ká dúpẹ́ fún oore ọ̀fẹ́ ńlá yìí èyí tí a rí gbà ní gbogbo ìgbà. Jẹ́ ká dúpẹ́ fún oore ọ̀fẹ́ ńlá yìí èyí tí a rí gbà níwájú rẹ̀. Jẹ́ ká dúpẹ́ fún oore ọ̀fẹ́ ńlá yìí èyí tó fún wa èyí láti wá tọ̀ Ọlọ́run wá. Ọmọ náà, jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Jésù pé Olúwa mọ̀ ṣeun o. Olúwa mọ̀ ṣeun o. Ó mọ̀ ṣeun lórí ayé mi. Ní gbogbo ọ̀nà mi ó mọ̀ ṣe. Lórí ayé mi ó mọ̀ ṣe. Lórí ayé àwọn ọmọ mi ó mọ̀ ṣe. Lórí ọ̀nà mi ó mọ̀ ṣe. Lórí iṣẹ́ mi ó mọ̀ ṣe. Ní ayé àwọn ọmọ mi ó mọ̀ ṣe. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ọba tí ò fi ọ́ sílẹ̀. Ọba tí ò jẹ́ ó dààmú. Ọba tí ò jẹ́ kí ìfẹ́ ọ̀tá kó ṣe lórí ayé rẹ. Ọmọ Ọlọ́run ò bá dúpẹ́ o. Olúwa mọ̀ ṣeun o. Olúwa mọ̀ ṣeun o. Olúwa mọ̀ ṣeun o. Olúwa mọ̀ ṣeun o. Ní gbogbo ọ̀nà ó ṣe. Ní gbogbo ọ̀nà ó ṣe. Lórí ayé mi ó ṣe. Lórí ayé àwọn ọmọ mi ó mọ̀ ṣe. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Olúwa ṣeun fún iṣẹ́ ìyanu rẹ. Olúwa ṣeun fún iṣẹ́ ògo rẹ. Olúwa ṣeun fún iṣẹ́ ẹwà rẹ. Olúwa ṣeun fún iṣẹ́ ìyanu rẹ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ó mà ṣeun. Ọlọ́run ó mà ṣeun. Ọlọ́run ó mà ṣeun. Ọlọ́run ó mà ṣeun. Bẹ́ẹ̀ ká fẹ̀mí ìmoore hàn níwájú Ọlọ́run yìí. Ọba tó pọ̀ nípa àtàgbára ó ṣe. Ọba tó ní gbogbo agbára lọ́wọ́ ó mà ṣe o. Ẹlẹ́rù ni bàbá bá mi àgbà. Ó mà ṣeun o. Ó mà ṣeun ní gbogbo ọ̀nà. Mo dúpẹ́ o. Ní gbogbo ọ̀nà mo fi mú ọpẹ́ wá síwájú ìwọ Ọlọ́run. Ọlọ́run fẹ̀mí ìmoore hàn kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ọba tí ò jẹ́ kí ìmọ̀ òkùnkùn kó borí ọ̀nà rẹ. Ọba tí ò jẹ́ káyé ó gbé ọ lulẹ̀. Ọlọ́run ó mà ṣeun. Wọ́n jẹ́ ń gbèrò wọn, Ọlọ́run ò mọ̀ jẹ́ ẹ̀. Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa mo dúpẹ́ fún ohun tó ń ṣe lórí ayé mi. Olúwa mo dúpẹ́ fún ohun tó ń ṣe lórí iṣẹ́ mi, tó ń ṣe ní gbogbo ọ̀nà mi. Ọlọ́run Ísírẹ́lì ó ṣe. Ọlọ́run Ísírẹ́lì ó mọ̀ ṣe. Ọlọ́run Ísírẹ́lì ó mọ̀ ṣe. Akọ́dá ayé ó mọ̀ ṣe. Ọlọ́run ìgbàlà ńlá ó mọ̀ ṣe. Ẹlẹ́rù ni ó mọ̀ ṣe. Abániṣe òde ọ̀run ó mọ̀ ṣe. Olúwa mo dúpẹ́ o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ọba tó ní ipá àti agbára lọ́wọ́. Ọba tó ní gbogbo agbára lọ́wọ́. Ọba tó ní gbogbo agbára lọ́wọ́. Ọba tó ní gbogbo agbára lọ́wọ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ lá tó fún ọ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún ọ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún ọ. Olúwa mà ṣeun o. 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 Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọba tó jẹ́ kójú tì ọ́. Ọba tó jẹ́ káyé kó ṣe yẹ̀yẹ́ rẹ o. Olúwa mà ṣeun. Ó jẹ́ káyé kó ṣe yẹ̀yẹ́ mi. Ọlọ́run Ísírẹ́lì ó mà ṣeun. Ọlọ́run Ísírẹ́lì ó mà ṣeun. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ó ṣé bàbá.
ó ṣe ní gbogbo ọ̀nà. Dúpẹ́ 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 lọ́wọ́ Ọlọ́run. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ó máa ṣe o. Ní gbogbo ọ̀nà ó ṣe. Ní gbogbo ọ̀nà ó ṣe. Ní gbogbo ọ̀nà ó máa ṣe. Ní gbogbo ọ̀nà ó máa ṣe. Lórí ayé mi ó ṣe. Lórí ayé àwọn ọmọ mi ó ṣe. Lórí iṣẹ́ mi ó ṣe. Lórí ilé mi ó ṣe. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo fẹ́ kó fẹ̀mí ìmoore hàn. Mo fẹ́ kó fẹ̀mí ìmoore lọ́wọ́ Ọlọ́run tó pọ̀ nípa ti agbára yìí. Olúwa máa ṣeun. Olúwa máa ṣeun o. Bí o bá ṣe pé o wà nípa tèmi kí ni ìbá wí lónìí? Bí o bá ṣe pé o dúró tì mí ọ̀tá ò bá yọ̀ mí. Jésù ó máa ṣeun o. 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 Ọlọ́run tó pọ̀ nípa tagbá o ṣe. Ọlọ́run tó pọ̀ nípa tagbá o ṣe. Ọlọ́run tó ní gbogbo agbára lọ́wọ́ ó máa ṣe lórí ayé mi. Ó máa ṣe ní gbogbo ọ̀nà. Olúwa ṣeun o. Olúwa ṣeun o. Olúwa ṣeun o. Olúwa ṣeun o. Olúwa ṣeun. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Ẹni tó bá mọ oore rẹ̀ mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni tó bá mọ rírì oore rẹ̀ mo fẹ́ kó fẹ̀mí ìmoore hàn níwájú Ọlọ́run ọba tí ò dojú tì ọ́. Olúwa máa ṣeun o. Olúwa ṣeun. Olúwa ṣeun. Ọba tó sọ ìbànújẹ́ rẹ tó sọ di ayọ̀. Olúwa máa ṣeun. O ṣé o. 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 Ọlọ́run yanu ó máa ṣe. 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 Ọlọ́run ó máa ṣe o. Ọlọ́run yanu ó máa ṣe. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa máa ṣe o. O ṣé bàbá. O ṣé lórí ayé mi. O ṣé ní gbogbo ọ̀nà. O ṣé lórí iṣẹ́ mi. O ṣé nínú ilé mi gbogbo. Ọlọ́run Ísírẹ́lì ó máa ṣe o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Bàbá ó máa ṣe o. Alágbára gíga ó ṣe. Alágbára gíga ó ṣe. Alágbára gíga ó ṣe. Alágbára gíga ó ṣe. Akọ́dá ayé bàbá mi àgbà ó máa ṣe. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó máa ṣe o. Ọlọ́run ayọ̀. Ó máa ṣe o. Ọlọ́run ayọ̀. Ó fọ̀nà àdúrà mi. Ó dá mi lọ́lá. Ó máa ṣe o. Ọlọ́run ayọ̀. Ó máa ṣe o. Ọlọ́run ayọ̀. Ó fọ̀nà àdúrà mi. Ó dá mi lọ́lá. Bàbá ó máa ṣe o. Ọlọ́run ayọ̀. Ẹni tó tóbi ó máa ṣe o. Ọlọ́run ayọ̀. Bàbá mímọ́ ó fọ̀nà àdúrà mi. Ó dá mi lọ́lá. Ó máa ṣe o. Kábíyèsí. Ọlọ́run ayọ̀. Ó máa ṣe o. Bàbá Ọlọ́run ayọ̀. Ó fọ̀nà àdúrà mi sá. Ó dá mi lọ́lá. Bàbá ó máa ṣe o. Kábíyèsí. Ọlọ́run ayọ̀. Ẹni tó tóbi ó máa ṣe o. Ọlọ́run ayọ̀. Oh yes, ó fọ̀nà àdúrà mi. Ó dá mi lọ́lá. Ó máa ṣe o. Ọlọ́run ayọ̀. Ó máa ṣe o. Bàbá. Ó fọ̀nà àdúrà mi sá. Ó dá mi lọ́lá. Kábíyèsí ó máa ṣe o. Ọlọ́run ayọ̀. Ẹni tó tóbi ó máa ṣe bàbá mẹ́má. Ọlọ́run ayọ̀. Ó fọ̀nà àdúrà mi sẹ́. Ó dá mi lọ́lá. Ó fọ̀nà àdúrà mi. Dá mi lọ́lá. Ó fọ̀nà àdúrà mi sẹ́. Ó fọ̀nà àdúrà mi sẹ́. Ó dá mi lọ́lá. Fọ̀nà àdúrà mi. Ó dá mi lọ́lá. Bàbá ó fọ̀nà àdúrà mi sẹ́. Ó dá mi lọ́lá. Ọlọ́run ó fọ̀nà àdúrà mi. Bàbá ó fọ̀nà àdúrà mi sẹ́. Bàbá ó dá mi lọ́lá. Ó máa ṣe o.
Ọlọ́run ayọ̀ ó máa ṣe o. Ọlọ́run ayọ̀ ó fọ̀nà àdúrà mi ó dá mi lọ́lá. Ó fọ̀nà àdúrà mi ó dá mi lọ́lá. Ó fẹ́ kó o dúpẹ́ lọ́wọ́ Jésù ọba tó tó bẹ́ẹ̀, ọba tó ju gbogbo ọba lọ. Ẹlẹ́rù níyìn bàbá mímọ́, bàbá mi àgbà ńlá. Jésù Ọlọ́run tó pọ̀ nípa agbára, mo gbé ọ̀gá fún oore ọ̀fẹ́ tó fún mi lónìí o. Jésù mọ̀ ṣeun o. Lórí ọ̀nà mi gbogbo mo mọ̀ dúpẹ́. Lórí ayé mi gbogbo mo mọ̀ dúpẹ́. Bí ò bá ṣe pé tó wà nípa tèmi o, kí la bá máa wí lónìí? Ṣùgbọ́n ìfẹ́ rẹ tó ju gbogbo ìfẹ́ lọ, oore ọ̀fẹ́ tó ju gbogbo oore ọ̀fẹ́ lọ, àánú tó ju gbogbo àánú lọ, mo rí gbà níwájú ìwọ Ọlọ́run alààyè. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pọ̀ nípa àti agbára yìí. Ẹlẹ́rù ni bàbá mo mà ṣe o. Ẹlẹ́rù ni ògo yẹ o. Ẹlẹ́rù ni mo ní bàbá mo gbé wá o. Ó ṣé o bàbá, ó màmá ṣé o ẹlẹ́rù ni ògo yẹ o. Ẹlẹ́rù ni wọ́n ní bàbá mo mọ̀ pé wọ́n o. Ṣé o bàbá, bàbá mi sá, o màmá ṣé o ṣé o bàbá, bàbá, o màmá ṣé o ṣé o ṣé Olódùmarè, bàbá mi máa wá. Ṣé o ṣé o bàbá, bàbá, o màmá ṣé o. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó pọ̀ nípa tí a bá wa tí ò fi àwọn tiẹ̀ sílẹ̀. Jésù ó máa ṣe lórí ayé mi gbogbo, ní gbogbo ọ̀nà mi pátápátá ó máa ṣe o. Ọba tí ń dábìrà, Jésù ó máa ṣe o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pọ̀ ní pàtà, ọba tí ò fi ọ́ sílẹ̀ fún ìfẹ́ ọ̀tá, ọba tí ò jẹ́ kó mú ọ bó ṣe ń lé, ọba tí ò jẹ́ ó bá ọ. Ọlọ́run ó máa ṣe o. Ibi ìsádi ààbò ńlá, ibi ìrànlọ́wọ́ mi ó máa ṣe o. Jésù ó ṣe o. Ìbánikẹ́ Olúwa, ilẹ̀ àmọ́ ilẹ̀ ṣì. Ṣí ilẹ̀ máa ń bá ní kàrí bàbá mi. Ilẹ̀ ṣí ilẹ̀ máa sátẹ̀lé. Ilẹ̀ ṣí ilẹ̀ máa ń bá ní kàrí Olúwa. Ilẹ̀ ṣí ilẹ̀ máa sátẹ̀lé. Ilẹ̀ ṣí ilẹ̀ máa. Ọlọ́run ló mú Ísírẹ́lì láòkun jà, tó mú àwọn ọmọ rẹ̀ kúrò nínú ọgọ́ ẹrú. Àgànná ní títí láíláí. Òun ni mo gbàdúrà sí. Àgànná lónìí
ọmọ ní ọjà lórí ọ̀rọ̀ rẹ̀ sọ pé ọ̀kan náà ni Ọlọ́run ìyanu lónìí. Sọ fún Ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ mi pátápátá Olúwa dáríjì o. Tábàrí gbogbo àṣírí pápá tí ó dènà mi lónìí tí ò ń jẹ́ kí n rí àánú gbà. Bárí gbogbo ohun tí ò ń jẹ́ kí o gbóhùn mi lónìí. Bárí gbogbo ohun tí ò ń jẹ́ kí o dá sí ọ̀rọ̀ mi. Ọlọ́run jọ̀ọ́ dárí àṣírí dè mí jì mí. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí lónìí. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí. Fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ ọkàn mi, ṣàtúnṣe ọkàn mi lónìí. Ẹ ká béèrè fún ìjọba Ọlọ́run kó sọ̀kalẹ̀ sínú ọkàn rẹ. Ìjọba Ọlọ́run wọnú ayé wa o. Ìjọba Ọlọ́run wọnú ayé mi lónìí. Olúwa máa bọ̀ ní pàdé agbára sínú ayé mi. Ọmọ Ọlọ́run béèrè fún ìrànlọ́wọ́ lọ́kọ́ Ọlọ́run kó wọnú ọkàn rẹ lọ. Gbogbo ẹran ara, gbogbo ìṣẹ́ ara, gbogbo ẹran ara kó di òkú. Kí ẹ̀mí Ọlọ́run kó di ààyè nínú rẹ. Ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ wá lónìí. Di ààyè nínú mi. Látòní lọ, ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ wá. Di ààyè nínú ayé mi lónìí. Gbogbo ìṣẹ́ ara, gbogbo ìwẹ́ ara, ó yá kó dòkú. Ní orúkọ Jésù kó dòkú. Ní orúkọ Jésù gbogbo ìṣẹ́ ara, ìwẹ́ ara, ìwẹ́ ara, ní orúkọ Jésù kó dòkú nínú ayé mi. Ẹ̀mí rẹ kó di ààyè. Ẹ̀mí rẹ kó di ààyè. Nínú ọkàn mi wá, ẹ̀mí Ọlọ́run kó di ààyè. Gbàdúrà kí Ọlọ́run kó sọ ọkàn rẹ jí. Olúwa sọ ọkàn mi jí fún ọ. Láti sísìn lọ, Olúwa sọ ọkàn mi jí, sọ ọkàn mi jí fún ìwọ Ọlọ́run. Olúwa sọ ọkàn mi jí. Ọkàn mi kó jí fún ìwọ Ọlọ́run. Ọmọ Ọlọ́run gbàdúrà kí ọkàn rẹ kó jí fún Ọlọ́run lónìí. Ọkàn mi kó jí fún ìwọ Ọlọ́run. Olúwa sọ ọkàn mi jí. Olúwa sọ ọkàn mi jí. Gbàdúrà pé kí Ọlọ́run kó sọ ọkàn rẹ jí. Olúwa wọnú ọkàn mi lọ. Olúwa jọba mazita lubrade kata. Gbàdúrà Olúwa jọba nú ayé mi lónìí. Olúwa jọba nú ọkàn mi. Fi ọkàn mi ṣebùgbé. Fi ayé mi ṣebùgbé. Olúwa máa bọ̀ wá sínú ayé mi lónìí. Ọmọ Ọlọ́run gbàdúrà tí ò bá sí ẹ̀mí Ọlọ́run ò lè ṣohunkóhun. Gbè fún ẹ̀mí Ọlọ́run kó máa bọ̀ wá. Pé kí agbára Ọlọ́run kó máa bọ̀ sínú ayé rẹ. Fún agbára Ọlọ́run kó máa bọ̀ sínú ọkàn rẹ. Agbára Ọlọ́run máa bọ̀ nú ayé mi lónìí. Gbàdúrà orúkọ Jésù. Agbára Ọlọ́run máa bọ̀ wá. Gbàdúrà lórúkọ Jésù kí agbára Ọlọ́run kó máa bọ̀ sínú ayé rẹ. Olúwa sọ̀kalẹ̀ wá sórí ayé mi lọ́wọ́lọ́wọ́. Máa bọ̀, máa bọ̀, máa bọ̀, máa bọ̀, máa bọ̀, máa bọ̀. Gbàdúrà, gbàdúrà. Mayato ratata. Rekata le tayara. Gbàdúrà ní Olúwa máa bọ̀ wá sórí ayé mi, máa bọ̀ sórí ọ̀nà mi, máa bọ̀ ní orúkọ Jésù. Máa bọ̀ sórí ayé mi wá. Olúwa máa bọ̀ wá. Gbàdúrà pé kí Ọlọ́run kó sọ̀kalẹ̀ wá sórí ayé rẹ. Olúwa bọ̀ sórí ọ̀nà mi. Máa bọ̀ wá. Olúwa ṣèjọba ọkàn mi. Ṣèjọba ọkàn mi. Wọlé wá fi ọkàn mi ṣebùgbé. Ohun ẹran tí ń bẹnu ayé mi kó jáde lónìí. Ìṣẹ́ ẹran tí ń bẹnu ayé mi kó jáde. Olúwa máa bọ̀ nú agbára rẹ̀. Màṣẹ torí àpàtú dàgàdà. Gbàdúrà Ọlọ́run máa bọ̀ wá nínú agbára rẹ̀. Sọ̀kalẹ̀ wá lónìí. Ó tó àkókò fi ọkàn mi ṣebùgbé. Ó tó àkókò ẹ̀ má wọnú mi o. Ẹ̀ má sọ̀kalẹ̀ wá gbé mi wọ̀ bí iná. Ọlọ́run gbàdúrà kí ẹ̀mí Ọlọ́run kó sọ̀kalẹ̀ sínú ayé rẹ̀. Kó gbé ọwọ́, kó gbé ọwọ́, kó gbé ọwọ́, kó gbé ọ̀nà rẹ̀ wọ̀. Agbẹ́ ẹ̀ má máa bọ̀ wá sórí ayé mi lọ́wọ́lọ́wọ́ yìí. Agbẹ́ ẹ̀ má máa bọ̀ wá sórí ọ̀nà mi lọ́wọ́lọ́wọ́ yìí. Agbẹ́ ẹ̀ má máa bọ̀ wá lórí iṣẹ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí. Àwọn Ọlọ́run bèè fún agbẹ́ ẹ̀ má kó sọ̀kalẹ̀ wá. Kí agbẹ́ ẹ̀ má kó sọ̀kalẹ̀ wá sórí ayé rẹ̀, sórí ọ̀nà rẹ̀ gbogbo. Gbàdúrà agbẹ́ ẹ̀ má máa bọ̀ wá. Mayato ratari ní orúkọ Jésù. Masotali gaba. Gbàdúrà agbẹ́ ẹ̀ má máa bọ̀ wá. Olúwa sọ̀kalẹ̀ wá, 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 sọ̀kalẹ̀ wá. Ní orúkọ Jésù, sọ̀kalẹ̀ wá sórí ayé mi, sọ̀kalẹ̀ wá sórí ọ̀nà mi, sọ̀kalẹ̀ wá sórí iṣẹ́ mi, sọ̀kalẹ̀ wá ní orúkọ Jésù. Agbẹ́ ẹ̀ má máa bọ̀ wá. Agbẹ́ ẹ̀ má máa bọ̀ wá. Bèè fún agbẹ́ ẹ̀ má. Agbá tí ń gbé ogun mi. Agbá tí ń tẹrí ogun bá. Agbẹ́ ẹ̀ má máa bọ̀ wá. Agbá tí ń gbèjà ènìyàn láyé. Agbẹ́ ẹ̀ má máa bọ̀ wá.
gbè fún agbára Ọlọ́run sọ̀kalẹ̀ wá sórí ayé mi nísinsìnyí, agbára Ọlọ́run sọ̀kalẹ̀ wá sórí ọ̀nà mi nísinsìnyí. Mo fẹ́ lu àlùyọ láyé ní orúkọ Jésù. Mo fẹ́ já ọ̀nà, mo fẹ́ já gbangba. Ó yá gbàdúrà ká gbọ́ kó sọ̀kalẹ̀. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa, ó porúkọ Jésù. Gbogbo agbára tí ń gbé ayé mi pamọ́ fún rere tí ò fẹ́ káyé kó rí ọ, ní orúkọ Jésù, iná Ọlọ́run kó jorun lónìí. Mayada ó sàtàlíàbà. Gbogbo agbára tí ń gbé ọ pamọ́ fún rere tí ò fẹ́ kí ohun rere kó tojú rẹ, kó fẹ́ kó tẹ̀ ọ́ lọ́wọ́ láyé, iná agbára Ọlọ́run kó sọ̀kalẹ̀ kó jó dànù. Gbogbo agbára tí ń gbé èṣe tó ń gbé ayé mi pamọ́ fún rere, iná Ọlọ́run sọ̀kalẹ̀ wá. Ó yá jó lónìí ní orúkọ Jésù. Irú agbára bẹ́ẹ̀ kó gbiná sọnù níwájú mi. Olúwa fún mi ní ìṣẹ́gun lórí rẹ̀. Ọba Ọlọ́run gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Màsí àkúndàlà bàbá. Gbogbo agbára tí ń gbé ayé mi pamọ́ fún rere, gbogbo agbára tí ò fẹ́ kó fọhùn jáde, gbogbo agbára tí ò fẹ́ kó lu àlùyọ, gbogbo agbára tí ò fẹ́ kó débẹ̀, gbogbo agbára tí ò fẹ́ kó ohun ògo kó farahàn, gbogbo agbára tí ò fẹ́ kí ẹwà kó bú jáde, ó yá ó yá ó yá ó yá ní orúkọ Jésù. Olúwa fún mi ní ìṣẹ́gun lónìí. Agbára Ọlọ́run, agbára Ọlọ́run, agbára Ọlọ́run bà agbára náà jẹ́. Bó má jẹ̀mú náà bàjẹ́ lónìí. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa, mo ní iná wá jó wọn run. Iná wá ó wá jó wọn run. Ohun tí mo yà tí kò ṣẹ. Iná wá ó wá jó wọn run. Iná Ọlọ́run o, iná wá jó wọn run kíákíá. Iná wá ó wá jó wọn run. Ogun tí mo yà tí kò ṣẹ. Ó yá iná wá ó wá jó wọn run. Ó ní iná wá ó wá jó wọn run. Iná Ọlọ́run o, iná wá ó wá jó wọn run. Ó yá ogun tí mo yà tí kò ṣẹ. Bàbá iná wá ó wá jó wọn. Iná Ọlọ́run o, iná wá jó wọn run. Ó yá iná wá ó wá jó wọn run. Ogun tí mo yà tí kò ṣẹ. Iná wá ó wá jó wọn run. Ó ní iná wá ó wá jó wọn run kíákíá. Ó ní iná wá ó ní wá jó wọn run. Bàbá ogun tí mo yà tí kò ṣẹ. Ó yá iná wá ó wá jó wọn run. Iná Ọlọ́run o, iná wá jó wọn run. Kó tó gé Olódùmarè. Iná wá ó wá jó wọn run. Bàbá ogun tí mo yà tí kò ṣẹ. Iná wá ó wá jó wọn run. Iná wá ó wá jó wọn run kíákíá. Iná wá ó wá jó wọn run. Pé iná Ọlọ́run, iná wá jó gbogbo ìdílé. Iná wá jó àrọ́mọbíṣẹ́. Iná wá jó àìníṣẹ́wọ́. Iná wá jó àrọ́kọ̀fẹ́. Iná wá jó àrọ́mọbí. Iná wá jó àrọ́nà àbáyọ láyé. Iná wá ó yá múra sọ̀rọ̀ ayé rẹ̀ sẹ́. Iná wá jó rọ̀ ó bá gbàdúrà. Iná wá jó wọn. Iná Ọlọ́run o, iná wá gbogbo tí ò ṣẹṣẹ. Iná wá jó gbogbo tí ò lọ. Iná wá jó wọn lórúkọ Jésù. Iná wá jó wọn. Òní lórúkọ Jésù. Iná wá gbogbo tó ń dọ̀nà rẹ̀ rú. Àyà sàtáyàbà. Iná wá jó wọn. Ní ìgbọ́sẹ̀. Iná wá jó wọn. Bá pè náà Ọlọ́run. Iná wá jó wọn. Ó yá iná wá jó wọn. Iná Ọlọ́run o.
Jésù. Ó kọ́ Ọlọ́run jó ogun mi run lónìí. Ogun tó sọ ọ́ di aláìmọ́ṣe ènìyàn láyé. Ọdún 2017 rèé, ilé ògbúdọ̀ tún bọ́ mọ́ ọ lọ́wọ́. Wọ́n nínú ọdún yìí ti pọ̀jù kọ́lọ́run má dá ọ lóhùn. Ó ti pọ̀jù oṣù 12 nǹkan kí ìyanu má sọ lórí ayé rẹ̀. Ó porúkọ Jésù ṣebí Ọlọ́run tó ń bá sọ̀rọ̀, ọba tó ní gbogbo ipá àti agbára lọ́wọ́ ni. Ọlọ́run gbogbo tó dó ti ayé mi, tó dó tì mí gbogbo bí iṣan ọrùn mahandi asatalia, gbogbo bí iṣan ọrùn tó ní pé mi nírọ́nà àbáyọ. Ó yá ní orúkọ Jésù Kristi Násárẹ́tì. Ó yá bẹ̀rẹ̀ sí orun. Olúwàjò 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 gbàdúrà olúwàjò ó yá olúwàjò ó yá. Àbí tó o bá mọ kò tó yẹ kó wà láyé ẹ ló fi ní gbàdúrà. Àbí tó o bá mọ tóbi jẹ́ kó o ti dé, ṣùgbọ́n tó o bá mọ kó o ti ju bí tó o wà lọ. Ó porúkọ Jésù. Ọlọ́jọ́ ogun mi, ogun ní mojúrí tí ń yọ mí lẹ́nu, ogun tí ìfojúrí tí ń yọ ayé mi lẹ́nu, èdè ń fa ayé mi sẹ́yìn, ogun bí ìṣọ̀rùn. Ó yá ní orúkọ Jésù. Olúwàjòrò 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 olúwàjòrò. Dúà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ó porúkọ Jésù. Gbogbo agbá tí ń fi ẹ̀tọ́ mi dùn mí láyé, gbogbo agbá kágbá ó tọ́ sí ọmọ wọn ìfẹ́ bolé ọ lọ́wọ́. Ọmọ tọ́ sí ṣùgbọ́n ẹ má mú lé lọ́wọ́ o. Ó yẹ kó bí ṣùgbọ́n ẹ má jẹ́ ó bí. Ó tọ́ sí ọ ṣùgbọ́n ò fẹ́ kó o ní. Gbogbo ohun tó ń fi ẹ̀tọ́ mi dùn mí, gbogbo ohun tó ń fi rere dùn mí, làtàtò tó rí kàpátàyà màsàkàtà, gbogbo ohun tó ń fi rere dùn mí láyé, gbogbo agbákágbára, gbogbo ohunkóhun, gbogbo ipákípá, gbogbo ètékété, gbogbo àbá òkùnkùn tó ń fi rere dùn mí, tí ò fẹ́ kó ohun rere kó tẹ̀ mí lọ́wọ́. Ọlọ́run ọ̀rọ̀ ó gbèjà mi ní yàtàlẹ̀ sáìtàlẹ̀. Mi lè jà fúnra mi ṣùgbọ́n mo sátọ̀ wá. Ó dìde lórí ìtẹ́ rẹ̀. Ó jà bí Ọlọ́run fún mi lónìí. Ọdún yóò gbúdọ̀ tún bọ́bọ́ mi lọ́wọ́. Ọdún yóò gbúdọ̀ tún sọnù. Yàtàlẹ̀ àṣàyúrà bàtìdà màtúwò bèrè kẹ̀tẹ̀kẹ̀tẹ̀kẹ̀tẹ̀. Ọ̀rọ̀ mi láti gbójútu ni, mo láti ní ọ̀nà àbáyọ láyé. Màsáìdà kúndàlẹ́bà. Ọlọ́run gbàdúrà gbogbo agbá tí fún rere dùn mí, gbogbo agbá tó ń fún rere jẹ́ mi níyà láyé, ní orúkọ Jésù. Agbára Ọlọ́run kó gbàgbà náà kó gbiná sọnù. Ọmọ Ọlọ́run gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Gbogbo agbá tó ń fún rere dùn mí, limbrando kaplande kaba. Ọ̀pọ̀ orúkọ Jésù ni. Ó yá irú agbá náà kó ṣègbé dànù, irú agbá náà kó gbiná sọnù, irú agbá náà kó bàjẹ́. Gbúà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ó gbàdúrà gbogbo ojú tí ọ̀tá ń lò láti wo ìṣeré mi láti di lọ́wọ́. Olúwa gba ojú náà lọ́wọ́ ọ̀tá mi lónìí. Ojú tí ọ̀tá ń wò tó ń lò láti wo ìṣeré láti fi ohun rere dùn ọ́. Bá ṣe kọrin ẹ mo rí ojú yẹn, mikali asatudakata màwó bàkátà. Ojú tí ọ̀tá ń lò ọ̀pọ̀lọpọ̀ inú omi ni wọ́n ti gbómi sílẹ̀. Ohun tó bá sọ yóò jáde wá ń bẹ̀ ni. Ọ̀pọ̀ àròpọ̀ ohun ti sá dòdò lọ́bì kankan. Àbí tó o bá sáwọ́nú Jésù lọ, ibi tó o bá sáwọ̀ obi òfo ni. Ibẹ̀ Jésù nìyẹn lè wà. Kò yẹ pé kéèyàn tún gbàgbọ́ nìkan pé mo gba Jésù gbọ́ kó wá dákẹ́. Tó o bá tún gba Jésù tó tún dákẹ́, tó lu àdúbára rẹ̀ dákẹ́. Ó ní o sọ pé ó mú tó o gbà mí gbọ́, ó ní kó o tún ké pé o ní. Gbogbo ojú tí ọ̀tá ń lò, gbogbo ohun tí ọ̀tá ń lò láti wo ìṣeré mi. Ọ̀pọ̀lọpọ̀ afẹ́ ṣe oore wá ti wò ó. Ẹ má jẹ́ ó ti fẹ́ lọ bẹ́ẹ̀ lọ́la o. Àti ní pé o ti ń sọ jáde. Ó ti sọ ohun tó wá ti sọ jáde, etí mi gbọ́ òrùpẹ́ lómi ò sọ fẹ́ lómi, ṣùgbọ́n òkùnkùn wọn ń gbọ́. Ó sọ fún Jésù maida kátàlí ìdàbà ní orúkọ Jésù. Gbogbo ajé ọ̀tá ló láti wò mí, láti wo ìgbésẹ̀ fún ìṣeré láti di lọ. Ọlọ́run gba ojú náà lọ́wọ́ wọn o ní orúkọ Jésù. Olúwa gba ojú náà lọ́wọ́. Ojú tí ọ̀tá ń fi ń wò mí nínú ìmọ̀ òkùnkùn láti wo ìrìn àjò mi, láti wo ìṣeré mi. Màkáìlì sáìdàbà kúrìbàyà. Ó yá gba ojú náà sọnù Ọlọ́run alààyè. Ó yá
Ọlọ́run gbàdúrà ojú tí ọ̀tá ń lò mú àfàdúdà ní orúkọ Jésù Kristi Násárẹ́tì láti wo ìṣeré láti wo ayọ̀ mẹ́ ó yá gbé ojú náà sọnù ó yá mú ojú náà kúrò ojú òkùnkùn nú ayé mi ó wá fọ́ dànù ó yá 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 fọ́ dànù bàbá náà jẹ́ 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 ó yá ó yá ó yá bàbá náà jẹ́ ní orúkọ Jésù bàbá náà jẹ́ ní orúkọ Jésù bàbá náà jẹ́ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa bó ṣe wà ní àdúrà ẹ máa jẹ́ alábùkún fún jẹ́ alábùkún fún ọmọ ẹnìkejì rẹ bẹ́ẹ̀ ni hallelujah jẹ́ alábùkún fún láti sọ nípa àdúrà yìí kò tẹ kíní yẹn tẹ bọ́tì yẹn jẹ́ alábùkún fún hallelujah ohun tó okú jẹ́ alábùkún fún ẹni tó bá sọ fún ọmọ ẹnìkejì alábùkún ló jẹ́ fún wọn ẹni tó bá sọ fún ẹnìkan tẹ́ni ẹ bá gbà Ọlọ́run náà aróore kàn ọ́ ẹ bá ti wọlé ẹbẹ̀ sí jẹ́ alábùkún fún sọ nípa àdúrà yìí fún gbogbo ènìyàn nǹkan láńgẹ́lì ò ní bá ọ ṣe áńgẹ́lì ò ní báyàn polongo ó ti fún wa Ọlọ́run ti fún ènìyàn láti polongo ó ní ẹ lọ kéde ìrere ni Ọlọ́run ó ti fún ọ ní àṣẹ pé kó o sọ áńgẹ́lì ò ní báyàn sọ tó bá lè ṣe ń sọ Ọlọ́run àwọn pé ẹni tó tiẹ̀ ń sọ yìí jẹ́ kí wọ́n á gbére kó kí owó kó káyé kó mọ̀ ó lè pèèyàn sí ọ̀dọ̀ Ọlọ́run kálọ̀ wá jù wọ́ lẹ̀ ń bẹ́ẹ̀ ní orúkọ Jésù ẹlẹ́dàá mi gbèjà mi lónìí ọdún ọ̀tún gbogbo agbára tó dìde ogun ní orúkọ Jésù tó dìde ogun tó dìde ìjà gbogbo agbára tó dìde ogun ohun méjì náà ṣẹlẹ̀ ní ọdún ìgbà tó bá jẹ́ ìbákọ̀ wọ ọdún lọ bí o ṣe ń roro kọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ń roro ereko ènìyàn ní Sátánì náà máa bẹ̀rẹ̀ sí ro tiẹ̀ náà pé kí làwọn fẹ́ ṣe ní ọdún yìí o kí làwọn fẹ́ ṣe fálábẹ̀ kí làwọn fẹ́ ṣe fálábẹ̀ ní ọdún yìí ẹ o àrímú láṣẹ ẹ kí látó rẹ̀ pa tó lè ṣe gbogbo agbára tó dìde ogun Mikaeli Basaida gbogbo èèyàn tó múra ogun ìjà tèmí yàdá tó tàdá ní orúkọ Jésù Olúwa dùnú wọn gbogbo agbára tó dìde ogun tó múra ogun ìwọ ló lè mọ ṣùgbọ́n wọn sùn ọ̀pọ̀lọpọ̀ ẹni ló fi ń jẹun ṣùgbọ́n àwọn tó ń lé ò jẹun àwọn míì ń gbàwẹ̀ àwọn míì ò sùn torí tiẹ̀ ìwọ ń sùn ṣùgbọ́n tó bá bẹ́ẹ̀ tí ò sùn sọ̀rọ̀ èyí tó ń ṣe Ọlọ́run yóò gbèjà rẹ̀ gbogbo agbára tí ń dìde ogun gbogbo èèyàn tí ń dìde ogun gbogbo èèyàn tí ń dìde ìjà nítorí ìṣeré mi o nítorí ayọ̀ mi ara wọn di ìgbòlù wọn Olúwa kọlù wọn lónìí Olúwa di ìgbòlù ó lẹ́ni tọ́lọ́run bá kọlù yóò lọ wọ́wọ́ ni ó dẹ kí Ọlọ́run kó lọ ààrẹ wọ́wọ́ lójú rẹ lónìí rapadi dàdó sàtà mo fẹ́ ṣeré mo fẹ́ kọjá lọ mo fẹ́ kúrò ní ipò ẹrú mo fẹ́ kúrò ní ilẹ̀ ẹlẹ́ Ọlọ́run alààyè mo fẹ́ dé ní òkè mo fẹ́ dé ní gíga orí tó pè mí mo fẹ́ jẹ ó yá ọmọ Ọlọ́run gbàdúrà orí tó pè ọ́ ó dira kó o jẹ àwọn ní onírí ọ́ ni kì yóò ṣe èrù màyúrà bàtí dàkàtà mo fẹ́ jí orí tó pè mí láyé ní orúkọ Jésù ó ní àwọn máa mi àtẹ̀mí ìyanu ọ̀jẹ̀ lórílẹ̀‐èdè yìí àwọn gbàdúrà gbogbo èèyàn tó dìde ogun gbogbo ẹgbẹ́ àtọ́múra ogun ṣí ayé mi fún ìṣeré mi gbogbo agbákagbá gbogbo èèyàn kẹ́nìyà gbogbo ohun tó lòdì sí ayé mi lónìí Olúwa bàjẹ́ 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 oya bàjẹ́ olùgbàlà bàjẹ́ oya bàjẹ́ oya gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa mo ní wá ràn mí lọ mo ní wá ràn mí lọ́wọ́ Èdùmàrè gbéṣẹ́ rẹ dìde o lórí ayé mi wá ràn mí lọ kábíyèsí wá ràn mí lọ́wọ́ o Èdùmàrè gbéṣẹ́ rẹ dìde ìjọ tí ẹ̀ mọ́ ṣe Ọlọ́run iṣẹ́ Ọlọ́run ìyanu ṣiṣẹ́ iṣẹ́ bàbá mi ó ń jó òkú rí iṣẹ́ Ọlọ́run lajú àwọ́jú ojú ẹ̀ lórí ẹ̀ tí ò sún wọn ṣe àìsàn lálẹ́ àdáwọ́ dàbàrà túra dàyà iṣẹ́ Ọlọ́run nìyẹn sẹ́ ó já gbogbo ìdíṣẹ́ iṣẹ́ bàbá mi nìyẹn bàbá mi máa Èdùmàrè gbéṣẹ́ rẹ dìde ó yẹ bàbá mi àgbà o wá ràn mí lọ́wọ́ Ọlọ́run o wá ràn mí lọ́wọ́
Olúwa gbéṣẹ́ ìyanu dìde lórí ayé mi káyé kó gbọ́. Olúwa káyé mi kó fọ́ káyé kó gbọ́. Olúwa gbé agbára dìde lórí ayé mi lónìí. Olúwa gbé iṣẹ́ ìbùkún gbé iṣẹ́ ìrànlọ́wọ́ dìde lórí ayé mi. Mẹ́ kó gbàdúrà kó sọ fún Ọlọ́run. Àbí tó o bá mọ ibi tó tọ́ sí ọ láyé. Ẹni tó o bá mọ ibi tó tọ́ sí kò lè gbàdúrà báwo ló ṣe fẹ́ mọ̀? Ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ ibi tó tọ́ sí. Níjọ́ tó bá ti mọ ibi tó tọ́ sí ọ, ó dù ó jà kàkà láti débẹ̀ ni. Jákọ́bù ọmọ tó tọ́ sí pé ò gbúdọ̀ ṣẹ́rú láyé mọ́. Ó gba Ọlọ́run yẹn mọ́ ní ò ní lọ àbí tó o bá bùkún mi o. Ó bá Ọlọ́run wọ ọjà káyì. Níṣẹ́ ò bí kankan àbí tó o bá péré sí ayé mi. Ó gbàdúrà ó sọ fún Ọlọ́run. Olúwa dìde ìyà yìí pọ̀ jù ó tó ga. Màyàdí àdòlì àpàtùrì àtàyàdà. Ìrẹ́kàn mi ayọ̀ tọ́ sí mi láyé. Ó dá kí n fọhùn màwúrà páyìlì bá káyìlì bá sáyìlà. Ó dá kí n dìde kàtàlíà tó dèbọ̀ pàtàyà lọ́wọ́ ìrákòrò ayé. Ó yẹ kó dìde. Ayé mi ò gbọ́ rákòrò mọ́. Ayé ẹni tí ń fà bí ìgbín. Màyú bùràdá tàtà kó o ṣiṣẹ́ títí kó o má lérè. Ó di dandan o. Ayé mi ò gbúdọ̀ rákòrò mọ́. Ó dá kó fọ orí mi sókè. Ó dá kó gbé mi dìde. Gbàdúrà kí Ọlọ́run kó gbé ọ dìde. Ó dá kí Ọlọ́run kó gbé ayé rẹ dìde. Ó dá kí Ọlọ́run kó gbé ọ̀nà rẹ dìde. Ó dá kó fọhùn káyé kó gbọ́. Ó dá kí ìrẹ́ kó wọnú ayé rẹ lọ. Ọlọ́run ràn mí lọ́wọ́. Olúwa 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 ràn mí lọ́wọ́. Ọlọ́run gbàdúrà bí tí ò bá sú ọ. Tó bá sú ọ mẹ́kọ̀ọ́ wọ àjàkadì àdúrà. Ọ̀nà àdéyanjú kó yanjú òdi ọ̀tọ̀rọ̀ tiẹ̀ lónìí. Abániṣẹ́ òdo ọ̀run kó bọ́ ṣe tiẹ̀ wá. Agbèjẹ́ níláyé kó gbèjà rẹ̀. Olúwa dìde o. Dìde o. Dìde bàbá. Dìde bàbá. Dìde bàbá. Dìde bàbá. Dùà lórúkọ Jésù Kristi. Olúwa wa orúkọ Jésù ìsàlẹ̀ sún ayé Ọlọ́run o. Náà rí mi sókè. Ibi ilẹ̀ lẹ̀ sún mi lónìí. Gbogbo àgbà tó jù ọ́ síbi ilẹ̀ lẹ̀. Gbogbo èèyàn ń kọjá. Gbogbo àwọn tó débẹ̀. Gbogbo ẹni tó gbogbo wọn tó fi ọ́ lẹ̀. Ó dán ibi ilẹ̀ lẹ̀ sún mi láyé. Ọlọ́run jọ gbé mi dìde. Tó o bá gbé ọ dìde. Ó ní ibi ìrànlọ́wọ́ kò sí o. Ó ní ibo ìrànlọ́wọ́ wà. Ọwọ́ Ọlọ́run ni. Tí Ọlọ́run ò bá gbórí yẹn sókè. Má tiẹ̀ wọ́ọ̀rì pé ọ̀tá ò fẹ́ kórí rẹ sókè. Ṣùgbọ́n tí Ọlọ́run bá ti gbé sókè ọ̀tá rẹ dáràn. Ọ̀yá Ọlọ́run gbé orí mi sókè. Ibi ilẹ̀ lẹ̀ sún mi láyé o. Ó tó gé àìní ó yẹ kó ṣẹ́nu ayé mi àìlówó àìlọ́mọ. Ohun tó ń dà ọ́ láàmú tó ju ohun tó ń dà ó dá kọ́ Ọlọ́run kó fi ìyapa sí ìwọ àti ìyà lónìí. Ọlọ́run jọ̀ọ́ fi ìyapa sí èmi àti ìyà. Gbogbo agbára tó kọ̀yà mọ́. Gbogbo ogun ìdílé tó kọ̀yà mọ́. Gbogbo májẹ̀mú tó kọ̀ mọ́. Gbogbo ohun tó kọ ìwà mọ́ lónìí ní orúkọ Jésù kó ṣẹ. Ọlọ́run dìde kàtáyà ayé ìgbúdọ̀ jìyà mọ́. Ní ọ̀rọ̀ Jésù mi ìgbúdọ̀ mẹ́rí mọ́. Láàrin ẹgbẹ́ mi ìgbúdọ̀ mẹ́rí. Ó yá ọmọ Ọlọ́run gbàdúrà. Andalababo satolia masutotolia. Ó yá gbàdúrà. Gbàdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa ara ò gbọdọ̀ ní mí. Èmi náà ò gbọdọ̀ ní ìrora. Ìran gẹ̀ẹ́dẹ́ kì í sunkún àdídẹ̀. Ara ò gbọdọ̀ ní mí Olúwa. Ara ò gbọdọ̀ ní mí. Èmi náà ò gbọdọ̀ ní ìnira. Ìran gẹ̀ẹ́dẹ́ kì í sunkún àdídẹ̀. Ara ò gbọdọ̀ ní mí Olúwa. Ara ò gbọdọ̀ ní mí. Èmi náà ò gbọdọ̀ ní ìnira. Ìran gẹ̀ẹ́dẹ́ kì í sunkún àdídẹ̀. Ara ò gbọdọ̀ ní mí Olúwa. Ara ò gbọdọ̀ ní mí. Èmi náà ò gbọdọ̀ ní ìnira. Ìran ọ̀gẹ̀dẹ̀ kì í sunkún àti idẹ̀. Ara ò gbọdọ̀ ní mí Olúwa. Ó máa ń rọ ọ̀gẹ̀dẹ̀ lọ́rùn láti dẹ̀ ni. Kò nira ò sí ibi tó bá gbé sí yóò dẹ̀ ń bẹ̀ ni. Bẹ́ẹ̀ ni kò nira fún ọ̀gẹ̀dẹ̀ láti dẹ̀. Yóò tó bá gbé sí yóò dẹ̀ ni yóò rọ̀ ni. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ara ò gbọdọ̀ ní mí. Ara ò gbọdọ̀ ní mí sẹ́ àti mówó àti di bàbá àti di ọkọ àti dáyà àti bímọ kò gbọdọ̀ ní mí lára.
ṣe bí gbogbo ẹ̀ ló ti san gbèsè fún lórí àgbélébù kó má bàa jìyà ló máa jìyà nítorí tèmi kó má bàa jìyà kó má bàa tì adójútì ọ́ kó má ajá ọ síwòwò ayé má bàa já mi síwòwò láyé kí ló wá san gbèsè fún ohun tó san gbèsè fún kó fara lórí ayé mi o ohun tó jìyà fún kó fara ìgbúdọ̀ tún jìyà mọ́ nígbà tó jìyà nítorí tèmi ọlọ́run mi ìgbúdọ̀ tún jìyà mọ́ nígbà tó jìyà nítorí tèmi ṣèbí torí tèmi la fi nà ọ́ mi ìgbúdọ̀ kú ikú àìtọ́jọ́ òtọ́ síbi ṣèbí torí Jésù ó kú lọ 33 years tó kú kí n bá bàa kú láìtọ́jọ́ ànàpá àdá ó kú lọ́dọ̀ kí n lè yè ó wàhálì àìsàn àìbàṣàdà ara ò gbúdọ̀ ní ayé mi mọ́ màá ó rà bàtà Olúwa fún gbogbo rọ̀ mí lọ́rùn àkókò mi tó ìgbà mi tọwọ́ rẹ̀ àbára gbàdúrà orúkọ Jésù yàyàdà yàtọ̀ yàdà orúkọ Jésù mayada tó dà bradẹ́yà orúkọ Jésù mẹtírì pẹ̀tẹ́gà Olúwa dìde ara ò gbúdọ̀ ní mi láyé gbúdọ̀ ní ìnira ọdún 2017 rèé àndàlẹ́bọ̀ sàdà ó ní kó gbóhùn ẹkún mi ó dà kó jà fún mi 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 ó yá 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 jà fún mi bàbá jà fún mi bàbá jà fún mi bàbá jà fún mi bàbá jà fún mi gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa ó gbàdúrà Olúwa dáṣọró mi gbogbo ìṣe tó dúró mi sí wòwò láyé Olúwa dáṣọró mi mo sọ pé ohun tó Ọlọ́run ó sọ tó fi máṣọ yẹn dání ni pé Ọlọ́run sọ pé òun ó dáṣọró ọ ọ̀pọ̀lọpọ̀ ohun tó ní ìbéèrè fún láyé kọ́lọ́n kó fún ọ ní ìbéèrè kọ́lọ́n kó dáṣọró ọ ẹbùn láṣìírí ó èèyàn tó bá ní kó bò lọ́sí yóò tó ọ́ gbangba ni ohun tó wá pé ẹ má sọ fún èèyàn ẹ má jẹ́ gbọ́ irọ́ ló pa ohun tó wá pé kéèyàn má jẹ́ gbọ́ ó yá gbé sínú má jẹ́ gbọ́ irọ́ ni o bóyá sọ pé ẹ má jẹ́ gbọ́ o nìkejì ẹ má jẹ́ gbọ́ o ẹ má jẹ́ gbọ́ kó tó mọ̀ yẹ̀yẹ́ rẹ ti dé ta ó dẹ lọ́rùn kọ́lọ́n kó dáṣọ bò ó tó gẹ́ o mi rè dáṣọ bò ó rọ àmì o Olódùmarè tọwọ́ rẹ̀ gùn gbọ̀nràngbọ̀nràn tí ọwọ́ rẹ̀ ò kúrú Olúwa dáṣọ mi gbogbo Olúwa dáṣọ mi gbogbo agbá tó bọ́ mi sí wòwò àlọ́mà ayi mọ̀káìlì ṣáìdà káìdìbà gbogbo agbá tó bọ́ mi sí wòwò àìlọ́kọ láyé ní orúkọ Jésù gbogbo agbá tó bọ́ sí ní wòwò àìṣẹ́ ó mà wà ń bẹ̀ kí ni bo ni kí ló ń ṣe dòdò kò ṣe dòdò ó kàn ń rìn gbèrègbèrè kò níṣẹ́ kankan yáyà yàtà kó ń tèkètèkètè ó dandan o gbogbo agbá tó bọ́ mi sí wòwò ohun tó bọ́ mi sí wòwò láyé ṣèbí ìwọ Ọlọ́run alààyè ó daṣọ rómi nẹ ó daṣọ rómi nẹ nọdún ìdaṣọ ìrómi Olúwa daṣọ ẹyẹ rómi gbogbo ohun tó bọ́ sí wòwò kọ́rọ́ọ̀nù daṣọ rú ọ ọba tó daṣọ Ábúráhámù tójú òtì láyé ó yá daṣọ rómi o Olódùmarè daṣọ rómi bá mi 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 daṣọ rómi ó bá gbàdúrà kí Ọlọ́run kó daṣọ rú ọ ó bá gbàdúrà ó bá porúkọ Jésù kí Ọlọ́run kó daṣọ rú ọ yàyàyà tàtàtà màyà dàgàdà ó yá gbàdúrà Olúwa daṣọ rú mi ní ọdún yìí ní orúkọ Jésù mẹtú bredalia dèkè bradu ó yá o Olúwa daṣọ rú mi aṣọ yẹ̀yẹ́ Olúwa gbọ̀n sọnù aṣọ òṣì Olúwa gbọ̀n sọnù aṣọ ìbànújẹ́ Olúwa gbọ̀n sọnù aṣọ ẹ̀gàn Olúwa gbọ̀n sọnù aṣọ àtẹ́gbẹ́ Olúwa gbọ̀n sọnù aṣọ àṣírí Olúwa gbọ̀n sọnù àṣírí lórúkọ ẹ̀sìn gbọ̀n sọnù ó yá gbọ̀n sọnù lára mi gbọ̀n sọnù ní ayé mi gbọ̀n sọnù lórí iṣẹ́ mi gbọ̀n sọnù lórí ọ̀nà mi gbọ̀n sọnù lórí ọ̀nà mi gbọ̀n sọnù lórí ilé mi gbọ̀n sọnù olùgbàlà gbọ̀n sọnù ọlọ́rùngbàlà gbọ̀n sọnù bá mi ò gbọ̀n sọnù olùgbàlà gbọ̀n sọnù bá mi gbọ̀n sọnù ó yá gbọ̀n sọnù olódùmarè gbọ̀n sọnù olùgbàlà gbọ̀n sọnù ó yá gbọ̀n sọnù àbí tó o bá fẹ́ bọ́ o bá múra sọ̀rọ̀ rẹ kó o bọ́ lọ́dún yìí ràkàkà lè súdàkàtà o bá múra sọ̀rọ̀ rẹ kó o bọ́ ní oṣù yìí àǹdẹ̀lẹ́bọ̀ kàpúrádó rẹ́bọ̀ síra ọ̀nbùràdíyàbá Olúwa gbọ́ aṣọ òṣì dànù gbúàdúà lórúkọ Jésù Olúwa wa ó sọ fún mi Olúwa rọ̀ mí lẹ́kún gbogbo tó ń pa mí lẹ́kún gbogbo tó ń bà mí láyọ̀ jẹ́ tí mò ń fojú mi Olúwa rọ̀ mí lẹ́kún lónìí nígbà tó ń bọ̀ ọ̀nú jẹ́ tó bá ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ náà ti kí ni wọ́n sì ayé mọ̀mọ́ yẹn ṣe rán létí
gbà tó bá rẹ́rìn ju ẹni ìfilẹ̀ á jùlẹ̀ fún ní ìsìn yóò mọ nǹkan tó bí tó ara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ nǹkan tí mo lè sọ sí ẹ o ọ̀tọ̀ sì ni tó bá sì jùlẹ̀ ní ìsìn èmi ló lè fi kíní yẹn bú èmi ló fi bú bẹ́ẹ̀ ni gbà tó lọ́n bá gbọ́n yàdànù ọba àṣọ rẹ̀ kí ló ń sọ ìyẹn ti kọjá ohun àtijọ́ nìyẹn arákùnrin tó fọ́jú wọ́n ti sọ̀rọ̀ sí láyé rẹ̀ gbọ́n nígbà tó sọ fún wọn pé àyè bí wọ́n aláfọ́jú yọ yẹn ìwọ kọ́ láfọ́jú tó ń tọrọ mẹ́yẹn bẹ́ẹ̀ ni èmi náà ni ṣùgbọ́n afọ́jú tó ń sọ yẹn o ìgbà kan nìyẹn o ìgbà kan nìyẹn ṣùgbọ́n ìsèyí ìṣàfọ́jú ìwọ gangan tó wájú mo rí ọ kedere bẹ́ẹ̀ ni ohun táyé fi ń gàn ọ́ ohun táyé fi ń yọ̀ mí olúwa mú kó nú ayé mi kó ṣohun ya olúwa dá aṣọ ìyó mi lónìí ohun táyé fi ń gàn mí olúwa mú kúrò ohun táyé fi ń ṣe yẹ̀yẹ́ mi olúwa mú kúrò ohun tí ayé fi ń lò láti bà mí nú jẹ́ olúwa mú kúrò olúwa dá aṣọ ẹ̀yẹ bò mí lónìí ó yá ọmọ ọlọ́run gbàdúrà orúkọ jésù ohun tí ayé fi ń gàn mí ohun tí ayé fi ń ṣe yẹ̀yẹ́ mi ọlọ́run ọ̀run ó yá mú kúrò bá mi mú kúrò gbàdúrà ohun táyé fi ń yọ̀ ohun táyé fi ń gàn ọ́ ó yá gbàdúrà kọ́lọ́run kó mú kó nú ayé rẹ̀ olúwa mú kúrò ohun táyé fi ń pọ́ lẹ́kùn olúwa mú kúrò ní orúkọ jésù ó yá mú kúrò olúwa mú kúrò ní orúkọ jésù màsídà bàbá tàlíàbà àǹdàlàbò kàpùràtúndébò sídà ó yá gbàdúrà kọ́lọ́run kó mú kúrò gbàdúrà lórúkọ jésù kristi ó yá sọ ẹkún mi dẹ̀rín o bàbá sọ̀rọ̀ mi dayọ̀ bàbá ẹkún mi dẹ̀rín o bàbá sọ̀rọ̀ mi dayọ̀. ní ọdún 2017 ní ìgbọ́sẹ̀ ẹkún mi dẹ̀rín o bàbá sọ̀rọ̀ mi dayọ̀ bàbá ó yá wúlẹ̀ bàbá sọ̀rọ̀ mi dayọ̀ bàbá ó yẹ olódùmarè bàbá sọ̀rọ̀ mi dayọ̀ kò bá wíṣẹ́ lórúkọ jésù bàbá sọ̀rọ̀ mi dayọ̀ ẹkún mi dẹ̀rín o bàbá sọ̀rọ̀ mi dayọ̀ bàbá kó díẹ̀ rí láyé bá sọ̀rọ̀ mi dayọ̀ bàbá ìbànújẹ́ kó fàyè rẹ̀ lẹ̀ bàbá sọ̀rọ̀ mi dayọ̀ bàbá ẹkún mi dẹ̀rín o bàbá sọ̀rọ̀ ó yá lórúkọ gbàdúrà sá ọ̀rọ̀ mi dayọ̀ bàbá ìkòyí tó gẹ bàtà yúrà bàtà ọ̀rọ̀ mi dayọ̀ bàbá ẹkún mi dẹ̀rín o bàbá sọ̀rọ̀ mi dayọ̀ bàbá ẹkún mi dẹ̀rín o bàbá sọ̀rọ̀ mi dayọ̀ bàbá òun rẹ̀ kó dayọ̀ sẹ́ bàbá sọ̀rọ̀ mi dayọ̀ àdúrà ló ń gbà sẹ́ ọ̀rọ̀ àjídà bàbá sọ̀rọ̀ mi dayọ̀ bàbá óyá bàbá sọ̀rọ̀ mi dayọ̀ bàbá ẹkún mi dẹ̀rín o bàbá sọ̀rọ̀ mi dayọ̀ bàbá ó gbàdúrà ó dán lórúkọ jésù olúwa sọ ẹkún mi dẹ̀rín lọ́dún yìí ọlọ́run sọ pé òun ó nu omijé rẹ nù ìdí tó fi ní àǹkàchì bẹ̀ lọ́wọ́ nìyẹn ọlọ́run kó ní ojú omijé mi nù ọlọ́run wa láyé gbogbo tó ń pa mí lẹ́kún gbogbo tó ń bà mí láyọ̀ jẹ́ ibi tó yẹ kó wà tó ò tí ì dé bẹ́ẹ̀ o tún fẹ́ lọ tọ̀ọ̀tọ̀ tí o fẹ́ ọ̀tá tó wá tẹ̀ jẹ́ kó o tẹ̀ tún lọ pé àkókò tẹ̀ ti pẹ́ ẹ jẹ́ kó tẹ̀ àkókò ti pẹ́ ẹjọ́ jẹ́ ti pẹ́ ta ti ń dà ẹ jẹ́ ká filẹ̀ níbo wọ́n ló máa gbára rẹ̀ wọ́n fẹ́ fi ọ́lẹ̀ ẹ filẹ̀ o àti ìnà tó àti ṣe tó fún ní èṣù ní lọ́wọ́ o èṣù ní ìyẹn lọ́kọ́bọ̀ kò ní tí o bá ti pa yẹn bàjẹ́ yányán tí ò ṣe léṣe kò ń ju yàn lẹ̀ ó fẹ́ rún èèyàn ní filẹ̀ àti ìnà tó ìyá láti fi jẹ́ yẹn má ti pọ̀ jù gan níbo ìwọ ló máa gbára rẹ tó o bá gbára rẹ ta ló fẹ́ gbọ́ ó sẹ́ni tó lè ó sàtọ̀ ẹni tó lè gbọ́ ni o bá tún mọ bí tó dáa tó ẹni tó lè gbọ́ o tó o bá tún sáwọ́ bí ẹ kó sáwọ̀ lọ ìyá dọ́bù ìyá ló jẹ́ ńbẹ̀ ó gbàdúrà olúwa sọ ẹkún mi dẹ̀rùn náà ọdún ìṣẹ́ mú jẹ́ ń sunkún mọ́ màjá tàlíà sátàlíà olúwa sọ ẹkún mi dẹ̀rùn gbogbo ń ta ti tì gbogbo lẹ̀kùn lérí ta ti tì gbogbo odò tó yẹ kó ṣàn tí ayé dí gbogbo odò oore tó yẹ kó ṣàn tí ayé tì pa ọlọ́run ọ̀run ṣí lónìí o
ó yá ṣí ó ṣí andalabasata gbogbo tó yẹ kó ti máa mú mi ayọ̀ táyé tì pa lónìí nítàlí àbábò sátà ìtọ́jú dáríkò ó lọ dára oníṣùgbọ́n kóró màsáìlà ayé mi gba ìwòsàn ó yá ṣí ilẹ̀kùn náà ó yá ṣí bàbá 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 ṣí gbàdúrà kí Ọlọ́run kó ṣí ó dá kí ọdún yìí kó jẹ́ ọdún ayọ̀ fún ọ ó dá kó orí lè mú rí kó gbárí rẹ mú ó dá kó ohun tó ń lé kó bá lọ́dún yìí ó lọ ń tún wá kó ṣeéṣe fún ọ káyé rẹ má di ṣiṣẹ́ kó má di ṣiṣẹ́ kó má di ṣiṣẹ́ ènìyàn ayi mọ̀káìlì ṣáìdà ọ̀pọ̀lọpọ̀ ṣáà máa ṣe ìrèké òní jáde ń bẹ̀ ẹ fílẹ̀ ẹjọ́ máa ṣe ẹjọ́ máa lọ bẹ̀ níbo kò sí nǹkan tí ó fi ṣe gbogbo agbára tó fi ọṣẹ ṣiṣẹ́ tí ò fẹ́ kí ire kó wọ̀n gbogbo agbára tó fi ọṣẹ ṣiṣẹ́ lórílẹ̀‐èdè tí ò fẹ́ kí ohun ayọ̀ kó jáde gbogbo agbára tó fi ọṣẹ ṣiṣẹ́ ẹ̀yà àjẹ́ kó wà ń bẹ́ẹ̀ kò ní mú nǹkan délé ó yá irú agbára náà bàjẹ́ dúà lórúkọ Jésù Kristi Olúwa wa ó porúkọ Jésù gbogbo ògiri àṣetì tí ayé mọ ibi ká tí ò fẹ́ kí n kọjá jáde Ọlọ́run bì wọ́ Olúwa bì wọ́ Olúwa bì wọ́ Olúwa bì wọ́ gbogbo ògiri àṣetì tí ò fẹ́ kí n kọjá jáde lọ sínú rẹ̀ Olúwa bì ògiri náà wó tìpìlẹ̀ Olúwa bì wọ́ 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 gbogbo ògiri àmúbọ̀ tí ayé mọ yí mi ká Olúwa bì wọ́ gbogbo ògiri tìjú tí ayé mọ yí mi ká Ọlọ́run bì wọ́ Olúwa bì wọ́ bì wọ́ bì wọ́ bì wọ́ bì wọ́ bì wọ́ bàbá 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 Olúwa bì wọ́ Olúwa bì wọ́ Olúwa bì wọ́ Olúwa bì wọ́ Olúwa bì ògiri wọ́ Olúwa bì ògiri ìtìjú wọ́ àndìrì àsíra gbogbo agbára tó gbé ọ síbẹ̀ ó yá agbára kó ṣègbé agbára tó gbé ọ síbẹ̀ rọ̀pá ìlà síra gbogbo agbára tó gbé ọ síbẹ̀ agbára náà kó ṣègbé dànù ní orúkọ Jésù gbogbo agbára tó mọ ògiri ayé rẹ ká gbogbo agbára tó mọ ògiri mọ ìrìnàjò rẹ ká gbogbo ògiri ìtìjú gbogbo ògiri àṣetì gbogbo ògiri ẹ̀gàn ní orúkọ Jésù ètò ìmọ̀mí ká Ọlọ́run wo tìpìlẹ̀ ó wò ní tìpìlẹ̀ ó wò ní gbàdúrà kí Ọlọ́run wo ògiri náà sọnù ògiri náà láti wó náà Ọlọ́run wo ògiri ó yá wò ògiri tí ò jẹ́ kí o lè roko wọlé tọ̀ wá àìbàsáyà àndìrì àbàtìdàbà mìnìyànní àṣà mìnìyàn tòtòlíà àbùràtúdà gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa ń bẹ̀ kí yàn kó gbàdúà ẹ̀ńtà ni kó gbàdúà fún mi tó fèpè bẹ́nu Olúwa pa òun náà mọ́ lórí ayé mi ẹni tó ní kó gbàdúà fún tó fèpè sẹ́nu ẹ gbàdúà fọmọ yìí o àdúrà ní kẹ́ ẹ gbà fún ẹni tó ju èpè sí ẹ gbàdúà ẹni tó ní kó gbàdúà fún tó fèpè sẹ́nu ẹni tó ní kó gbàdúà fún ọláyé tó ju èpè sí ẹ bá ń súre fún ni ọ̀tọ̀ ní ká bá sọ ohun tó ń sọ wá yàtọ̀ sóúnjẹ kan sọ ẹni tó ní kó gbàdúà fún mi o èyí tó fi èpè sáyé Ọlọ́run pa òun náà ohun kóhun tí ń jà mí lógun ní orúkọ Jésù ohun kóhun tí ń jà mí lógun ohun tá a ti sọ èyí tí ń jà mí ní ogun ohun lágbára o ìwọ gan tó ṣe wà mẹ́yẹn ọ̀rọ̀ ẹnu rẹ iná ni àbí tó o bá mọ̀ ọ̀rọ̀ ẹnu rẹ lásán ó ní agbára tó o bá mọ̀ yẹn èmi mọ̀ yẹn kò ṣe pé yẹn jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ọ̀rọ̀ ẹnu lásán ọ̀rọ̀ kékeré tó rò pé òun sọ yẹn mi ì ṣe kíní kan èmi ò ń fi yẹn ṣeré mi tẹ̀ fi ń báyàn ṣeré pé kéèyàn sọ nǹkan tó lòdì yẹn 100% mo máa ń sá fún tó bá jẹ́ ní kí n bẹ́ sọ máa jẹ́ ká sọ ní ọ̀nà míì torí ó ń padà bọ̀ ni ẹ̀ńtà ni kò súnlẹ̀ fún ayé mi o ètò sọ̀rọ̀ òdì ohun tí ń jà mí lógun ó yẹ padà ní orúkọ Jésù màdúrà bàtàtàríà màtútòtòríà ọjọ́ òní bá mi láyé ó tún bá mi láyé ọ̀gá ògo fọhùn wípé
ire ni fáyé mi, ọ̀rọ̀ mi ó tọ́pẹ́ ó tún jọ ọpẹ́ lọ. Yàtàlí tàlú bàkúrà bàtídàyà. Ó yá gbogbo ohun àṣetì, gbogbo ohun tó sọ ọ́ di ẹni ilẹ̀ ẹlẹ́láyé, gbogbo ohun tó gbaṣẹ́ tó gbaṣẹ́ sọnù, màyídà pírátì dàdàdàdà, àndèrèbà pọ́tìyà, gbogbo ohun tó ń bẹ du ẹ̀tọ́ rẹ láyé, gbogbo ohun náà ó yẹ dákẹ́ jẹ́ o, ẹ dákẹ́ ní orúkọ Jésù, ẹ dákẹ́ ní orúkọ Jésù, ẹ dákẹ́ ní orúkọ Jésù, gbogbo ohun àṣetì ẹ dákẹ́ ní orúkọ Jésù, gbogbo ohun àmúbọ́ nínú ayé àwọn èèyàn yìí ẹ dákẹ́ ní orúkọ Jésù, gbogbo ohun tí ń bá ayé rẹ jagun ẹ dákẹ́ ní orúkọ Jésù, gbogbo ohun tí ń jà lólè ẹ dákẹ́ ní orúkọ Jésù, gbogbo èèyàn yìí ní orúkọ Jésù ti Násárẹ́tì mo pàṣẹ kí ayé rẹ kó gba ìtúsílẹ̀, ò ní sọkún lè prataya yàdúbà tútìyà mẹniẹ̀ntẹ́bìlẹ̀dẹ̀. Mo gbàdúrà fún àdúrà rẹ kó gbà, kọ́lọ́run kó fa nínú àyè lákọ́lọ́run kó yọ sí ọ ibi tó lérò láyé ní orúkọ Jésù. Mo ní kí Ọlọ́run kó dìde fún ọ, olùgbèjà ènìyàn kó gbé ọ níjà, olùgbèjà ènìyàn kó gbé ọ níjà, kó jà fún ọ, kó gbé ọ lọ́wọ́ ogun àbínibí ní orúkọ Jésù, lọ́wọ́ ogun ìṣọ̀rùn tó dó tì ọ, lọ́wọ́ ènìyàn tó dó tì ayé rẹ. Mo ní kí Ọlọ́run kó bọ̀ ọ́, ó yá kọjá lọ ṣe rere, àṣẹ Ọlọ́run ni, ó yá kọjá wọnú rẹ lọ. Mo pa ní àṣẹ ní orúkọ Jésù, màyídà píríkà úrà ìdà mẹsídà úrà bẹ ìdà kàtà ní oṣù ìrànlọ́wọ́ tó wọnú rẹ lọ, kọ́lọ́run kó dìde fún ọ lọ́dún ìsinmi, kí ayé rẹ kó gba ìsinmi, ò ní jagun má màyúrà bàtàyà, ogun rẹ ṣá ní orúkọ Jésù, ìtújú rẹ wá sọpẹ́, a ó kí ọ kú oríire, a ó kí ọ kú oríire, àdúrà rẹ gbà, àṣẹṣe fún ọ, 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 ó yá yóò ṣeéṣe ní orúkọ Jésù. Oore tó rò nínú ọkàn rẹ ní orúkọ Jésù, oore tó fẹ́ gbéṣe, oore tó fẹ́ dáwọ́lé, mo pa ní àṣẹ, yóò ṣeéṣe, yóò ṣeéṣe, yóò ṣeéṣe fún ọ. Áńgẹ́lì Ọlọ́run dìde fún ìrànlọ́wọ́ rẹ, wọ́n gbé ọ níjà, yóò ṣeéṣe fún ọ, ó yá kọjá lọ sí rẹ o, bẹ́ẹ̀ ni ó sì rí. Jésù Kristi Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Àdúrà rẹ ti gbà. Mo fẹ́ ká fi sọ́kàn pé àdúrà yìí yóò tún wà ní ọ̀la. Àdúrà sì tẹ̀síwájú o déga aago 6 lédè òyìnbó, bá ṣe ń sọ, bá ṣe ń parí nìsín á wo èdè òyìnbó lọ. Mo ní bí ká ṣàfisí ti Yorùbá lè ní sínú àdúrà yìí. Mo sì fẹ́ ká sọ fún gbogbo ènìyàn ohun tí àjọ̀dá ti ń gbàwẹ̀, àmì ìfi ti Yorùbá ṣe rí, ṣùgbọ́n mo kàn ń bókè ó dá fún àwọn ti Yorùbá náà, ká lè kó fà náà, ká lè torí ọ̀pọ̀lọpọ̀ kò sí nǹkan tó burú jù ń bẹ pé mo fẹ́ sọ fún Ọlọ́run lédè mi bí mo ṣe lè sọ, bí mo ṣe lè sọ ni ẹni tí ó gbọ́ yóò gbọ́, ìyanu àṣìṣe ẹnu ayé ẹ̀. So nípa àdúrà yẹ ká sọ aago 5 lọ́la, aago 5 lọ́la a tó wá ní fún èdè Yorùbá nìkan, ẹ̀kan ní lọ́jọ́, èdè ti Òyìnbó, ṣùgbọ́n tá a bá respond dáadáa, torí ọ̀fẹ́ bá tún dájú nínú ọkàn mi, tó lọ́ bá tún mí sí mi o, bóyá o, ṣùgbọ́n aago 5, so ní ọ̀la láago 5, ẹ̀yin tẹ́ wà lórí àkókò ayọ̀ mi, ẹ̀yin tẹ́ wà lórí rédíò yẹn, ẹ má bínú, tó bá ti di ọ̀la màá mú mo ṣe máa tọ́ láti fi sí àkókò ayọ̀ mi rédíò, màá wọ́n ṣe máa fi sí, tó mọ̀ pé kò sí mẹ́ẹ̀ báyìí, ṣùgbọ́n tó bá ti di àkókò Yorùbá yẹn màá wọ́n ṣe máa fi sí. Ọlọ́run ràn wá lọ́wọ́, àdúrà gbà, ẹ má gbàgbé ohun tí mo ní ká tá à ń gbàdúrà lórí, gẹ́gẹ́ bí ìgbàgbọ́, aṣọ ọ̀tún tọ́lọ́run ó wọ̀, gbogbo ẹni tá a já sí wòwò Ọlọ́run wá daṣọ́rọ́ wọn. Ìkejì òní òróró ọ̀tún tí Ọlọ́run ó fún ọ, gẹ́gẹ́ tó láńkàǹtì fẹ́ tí Ọlọ́run ó fi nu omijé rẹ nù àti ọrẹ rẹ, mọ̀ pé Ọlọ́run ó sì ṣiṣẹ́ nú ayé rẹ. Àkókò àwẹ̀ rèé, àdúrà gbà. Ẹni tó mọ̀ pa mí bèèrè pé àkókò ní káwọn gbàwẹ̀ dà, ẹni tó bá mi ò mọ̀, ṣùgbọ́n ibi tó bá lágbára dé ni tó ò ní pa ẹ́ lára, ibi tó bá lágbára dé tí ò ní pa ẹ́ lára ni kó gbàwẹ̀ dà o. Bẹ́ẹ̀ ni ó kéré jù
bóyá aago mẹ́fà tó bá dẹ̀ lè mú aago mẹ́fà yẹn o lè mú aago mẹ́ta ó kéré jù aago mẹ́ta ó kéré jù aago mẹ́ta tó wà pé òun lóògùn omi kan ọlọ́run olùwòsàn lè wò ẹ́ sàn o lè kọ́kọ́ mú omi ẹ kó lu ọgbọ́n ni o ọgbọ́n ni kò yẹ pé yẹn nígbà púpọ̀ ọlọ́run ò lè ṣe o what time is in Nigeria sir? Okay ní Nàìjíríà ẹnìkan ń béèrè question ẹgbẹ́ tẹ́wà lórí fóònù kẹlẹ̀ mú sọ ẹnìkan ń béèrè question lọ́wọ́ mi pé àkókò ní Nàìjíríà mo rò pé aago mọ́kànlá ló máa jẹ́ torí mo rò pé 6 hours difference ní báyìí nísìnyí tó bá wo time báyìí ní Nàìjíríà aago 5 6 hours lọ́ fi jù wá lọ so aago mọ́kànlá ní Nàìjíríà ló máa jẹ́ aago mọ́kànlá lálẹ́ ló máa jẹ́ Nàìjíríà ọlọ́run àrò wa mo pé ó kéré mo lérò pé mo fẹ́ ká sun ṣáájú sí ṣùgbọ́n ká kọ́ mo báyìí ká dúrà tó parí a lè bẹ̀rẹ̀ kíákíá díẹ̀ ká lè ju wẹ́rẹ́wẹ́rẹ́ sí ìkéde láti gbà yẹn ìgbàgbọ́ ni mo gbàdúrà ohun tó gbà ládùúà lórúkọ Jésù kó èso fún ọ ayé àdúrà dànù ayé àdúrà gbé gbogbo agbá tí ò jẹ́ ká dúà kó so gbogbo agbá tí ò jẹ́ ká dúà kó so masaida gbogbo agbá tí ò fẹ́ kó rí ìrànlọ́wọ́ àdúrà láyé gbogbo agbá tí ò fẹ́ kó rí èsì àdúrà àwọn rí èèyàn tó ń dúró tó ń ṣe àdúrà jẹ́ tí ń gbé àdúrà rẹ mẹ́ ní orúkọ tó rí pé ò bá sọ ọlọ́run ló bá sọ iná ọlọ́run kó jóru ẹni náà yá lè áta túdà áflàtìrà páìrì àríkàtà gbogbo èèyàn tí dìkì àtàtìrà àsàtàlìà tó rèpètèlìà tí ń dẹrẹ oko tí ń yọ ọ lẹ́nu lójú àlá tí ń jí àdúrà rẹ gbé ní orúkọ Jésù iná ọlọ́run kó jó òbẹ́nìyàn sọ ọlọ́run ló bá sọ olùgbèjà kó gbèjà rẹ jà bẹ́ẹ̀ ni ó sì rí Jésù Kristi olúwa wa àmín 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 lórúkọ Jésù orí ọ̀fẹ́ Jésù Kristi olúwa ìfẹ́ mọ́tò ọlọ́run kádùá rẹ kó gbà kí ìyanu kó ṣẹlẹ̀ Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù èdè òyìnbó ti bẹ̀rẹ̀ God bless you hallelujah ẹjọ́ fún mi ní ìṣẹ́jú péréte láti ẹ̀yin tẹ́ fẹ́ dó fún èdè òyìnbó yẹn mọ̀ pé àwọn mi fún èdè òyìnbó yẹn ìṣẹ́jú tí màá fi switch line okay ọlọ́run ṣe phone line yẹn ẹ̀yin tẹ́ wà lórí phone line kò ní kí n hang up ẹ kò dó sórí phone line yẹn God bless you just wait on that phone line God bless you èdè òyìnbó èdè ti yí padà o God bless you 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 hallelujah I know you are hearing me now God bless you God bless you begin to lift our voice to God Almighty. Let us begin to worship Jehovah God, the faithful one and blessed God. Let's give God all the praise, God all the honor, God all the worship. Let's worship Him, exalt Him for what He has done for us. Let's lift our voice and bless the Lord this hour. Let's bless the Lord, bless Him, bless Him, bless His holy name, bless His holy name. Oh, those on the showers of blessing, I'm going to change it. Don't worry. I'm going to switch it over so I will not mix it up. Just begin to lift your voice and begin to bless the Lord right now. Bless Him.